Ẹ káàbọ̀ ẹ̀yin èèyàn, ṣé dáadáa lẹ wà? Lọ́sẹ̀ tó kọjá, a gbọ́ ìtàn bàbá Akíntọ́lá, Táíwò àti Kẹ́hìndé tó dá lórí bí sùúrù ṣe lè mú àbájáde rere wá. Tẹ́ bá tí ì gbọ́ ìtàn yìí, ó yá ẹ sáré lọ gbọ́. Lọ́sẹ̀ yìí, mo fẹ́ ká kọ́ ọ̀rọ̀ kan nípasẹ̀ ìtàn tá a gbọ́ lọ́sẹ̀ tó kọjá. Ọ̀rọ̀ tí mo fẹ́ ká kọ́ lónìí ni sùúrù. Tí n bá ti pe ọ̀rọ̀ yìí, mo fẹ́ kẹ́ pè lẹ́yìn mi lẹ́ẹ̀mẹ́ta. Sùúrù. Ó yá ẹ pè. Sùúrù. Ẹ pè lẹ́ẹ̀kejì. Sùúrù. Ẹ pè lẹ́ẹ̀kẹta. Sùúrù túmọ̀ sí ká ní ìrọ̀jú láìyára, láìkánjú. Àpẹẹrẹ bí a ṣe lè lo ọ̀rọ̀ yìí nínú gbólóhùn ni a lè ní pé sùúrù máa ń mú àbájáde rere wá. Ní ilẹ̀ Yorùbá, àwọn àgbà máa ń kọ́ni ní sùúrù nípasẹ̀ òwe àti ìtàn. Nítorí pé sùúrù ní ìbáṣepọ̀ pẹ̀lú ọgbọ́n àti òye kíkún. Bákan náà, ní ọ̀rọ̀ ìgbàgbọ́ wa, sùúrù máa ń ràn wá lọ́wọ́ láti gbẹ́kẹ̀lé àsìkò Ọlọ́run, láti má kánjú, àti pé Ọlọ́run máa ń lo àwọn ohunkóhun tá a bá là kọjá láti fi kọ́ wa bá a ṣe lè ní sùúrù, bí a ṣe lè farabalẹ̀ nítorí pé tí ìbùkún náà bá dé, ara wa á balẹ̀ láti lè jèrè ẹ̀. Bẹ́ẹ̀ náà ni àwọn ìbùkún kan máa ń gba àkókò láti ṣẹlẹ̀ nítorí pé Ọlọ́run fẹ́ ká kọ́kọ́ ní ìdàgbàsókè ká lè mọ bá ṣe máa jèrè ìbùkún yẹn gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀. Ṣé ẹ tún fẹ́ kọ́ àwọn ọ̀rọ̀ Yorùbá míì? Ẹ jẹ́ kí n mọ̀. Màá tún pàdé yín lọ́sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú ìtàn míì. Ire o, ẹ ṣé gan-an. Màá rí yín lọ́sẹ̀ tó ń bọ̀. Ó dàbọ̀.